gbogbo ojú tó ń wò mí wípé ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ìkànnì èdè Yorùbá dùn ún kà. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí mi ní gbogbo ìgbà. À ń tẹ̀síwájú nínú ìtàn tí a ti bẹ̀rẹ̀, èyí tí àkọlé rẹ̀ ń jẹ́ Àríjàgbá, tí a ti ọwọ́ Olúwafúnmilọ́lá aya Ọ̀páyínká kọ. Tí ẹ bá ti wo àwọn fọ́nrán èyí tí a ti ṣe kọjá, ẹ rí wípé a ti bẹ̀rẹ̀ ìtàn yìí, a sì ti ṣe fọ́nrán bíi 3 lórí rẹ̀. Ní báyìí à ń tẹ̀síwájú lórí ìtàn náà. Ẹ jẹ́ kí a máa bá mi kà lọ. Ìran karùn-ún. Lẹ́yìn oṣù méjì tí Àìná ti kó dé ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀, ó gba ilé, ó sì darapọ̀ mọ́ ìjọ ìgbàlódé kan tí ó wà ládùúgbò rẹ̀. A rí ọ̀gbẹ́ni Ọlátúnjí nínú ọ́fíìsì pásítọ̀ Jayé. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, ẹ gbàdúrà dáadáa nípa ọ̀rọ̀ yìí o. Ṣé ẹ mọ̀ pé kò ju oṣù 6 tí arábìnrin yìí darapọ̀ mọ́ ìjọ wa? Ọ̀gbẹ́ni Ọlátúnjí, mo ti gbàdúrà nípa rẹ̀, Ọlọ́run sì tún fi hàn mí nínú ìran. Pásítọ̀ Jayé. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, bẹ́ẹ̀ ni sà. Kódà ìran náà hàn kedere ni. Mo ń wa mọ́tò lọ ní ọ̀nà tóóró tí ó ní igbó lọ́tún àti lósì. Lójijì, epo tán nínú mọ́tò mi. Mo bá bẹ̀rẹ̀ sí ní ronú ibi tí mo ti lè rí epo rà nínú igbó tí kò sí ilé kankan láyìíká. Orí ìrònú yìí ni mo wà tí mo rí arábìnrin Àìná tí ó dé pẹ̀lú epo pẹtiróòlù lọ́wọ́. Inú mi dùn. Mo gbà á, mo rọ́ sínú mọ́tò. Kíá ni mọ́tò bẹ̀rẹ̀ iṣẹ́. Ó bọ́ sínú mọ́tò pẹ̀lú mi. Làbájọ kúrò nínú igbó náà. Bí mo ti tají nìyẹn, ó dá mi lójú pé arábìnrin yìí ni ẹni tí mo ti ń retí látọjọ́ tó ti pẹ́ wá. Pásítọ̀ Jayé, síbẹ̀síbẹ̀ náà, màá gbà yín níyànjú kí ẹ gbàdúrà dáadáa nípa ọ̀rọ̀ yìí. Nítorí èṣù náà a máa fi rán hán ní o. Àti pé ìgbéyàwó kì í ṣe ohun tí èèyàn kàn máa ń wọ̀ láì gba ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tí ó dá ohun gbogbo o. Ìwé Òwe orí 19 ẹsẹ̀ 14 sọ wípé ilé àti ọrọ̀ ni ogún àwọn baba, ṣùgbọ́n amòye aya láti ọ̀dọ̀ Olúwa wá ni. Ẹ rí i dájú pé ẹ gba ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run kí ẹ tó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí o. Kì í ṣe gbogbo obìnrin ni ìyàwó. Ìdí nìyí tí Bíbélì fi wípé ẹni tí ó rí aya fẹ́ ó rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Nítorí kì í ṣe gbogbo ẹni tí ó ṣe ìgbéyàwó lórí aya fẹ́ o. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, òótọ́ lẹ sọ sà. Màá tún gbàdúrà dáadáa nípa rẹ̀. Pásítọ̀ Jayé, ẹ má ṣe jẹ́ kí ẹwà obìnrin yìí ó tàn yín jẹ, nítorí ohun gbogbo tó ń dán kọ́ ni wúrà o. Ẹ ti ń ní sùúrù láti yẹ ọjọ́ yìí. Ẹ má jẹ́ kójú kan yín ju bó ti yẹ lọ o. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ gbégi eléèrà lórúkọ Jésù. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, àmín. Ẹ ṣeun sà. Pásítọ̀ Jayé, ẹ jẹ́ kí a gbàdúrà. Pásítọ̀ gbàdúrà pẹ̀lú rẹ̀, ó sì gbalé rẹ̀ lọ. Lẹ́yìn oṣù kan tí ó lọ sọ́dọ̀ olùṣọ́ àgùntàn, ó kẹnu ìfẹ́ sí Àìná. Àìná sì gbà. Ó rí i dájú pé òun fi ìwà burúkú òun pamọ́, bẹ́ẹ̀ ni kò sì sọ fún un pé òun ti lọ́kọ kan rí. Ṣé arẹwà obìnrin kúkú ni? Lẹ́yìn oṣù 6 tí wọ́n bẹ̀rẹ̀ ìfẹ́sọ́nà, wọ́n ṣe ìgbéyàwó. Ìran 6. A rí Àìná nínú ìyàrá ìgbàlejò wọn tí ó ń gba ìpè lórí ẹ̀rọ alágbèéká rẹ̀ pẹ̀lú ìbínú. Àìná, àbí wọ́n ń dín ìpékeré lọ́pọlọ obìnrin yẹn ni? Bó bá jẹ́ kí n ya wá bá òun nínú ṣọ́ọ̀bù tí ó dàbí ilé ikú yẹn, ilẹ̀ yóò ga jù lọ. Báwo ló ṣe lè gbé àkàrà òyìnbó 2 lọ nítorí pé owó rẹ̀ ò tíì pé? Ṣé mo ní mi ò ní sanwó rẹ̀ ni? Àbí orí obìnrin ọ̀hún burú ni? Ó dákẹ́ díẹ̀. Ó dáa, ìwọ fi ilẹ̀, á rí mi wò bí ìran. Èèyàn kì í ní kọ́mọ má dẹ́tẹ̀ bó bá ti lè dánú igbó gbé. Ó pa fóònù rẹ̀ pẹ̀lú ìbínú. Bá a láàní sóògùn ìkà mọ́, ẹni tí yóò jẹ́wọ́ ò ní gbà. Ó bínú wọ inú yàrá lọ. Wíwọ̀ tí ó wọ inú yàrá, ó bá ọkọ rẹ̀ lórí ìjókòó, ó sì ta gèrè. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, sí ò sí ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́? Àìná, ó rẹ́rìn-ín yàngì. Àtìyànjú rẹ̀ jàre, mi ò tiẹ̀ mọ̀ pé ẹ ti jí. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, ó wò ó tìyanu. Mo ti jí. Ṣùgbọ́n ẹni tí ìwọ àti rẹ̀ jọ ń jà yẹn máa finú bí ọgàn o. Àìná, mo ní àtìyànjú rẹ̀, àbí kí ló tún fẹ́ gbọ́? Ó jágbe mọ́, ó sì bínú jáde. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, ẹ gbà mí. Ṣé obìnrin tí mo ti ń bá rìn láti bí oṣù 6 rí àbí ẹlòmíì? Ṣé mi ò ti ṣìyàn báyìí?
ẹ wo ọ̀rọ̀ burúkú tí ó ń tẹnu rẹ̀ jáde. Báwo lo onígbàgbọ́ ṣe lè máa ṣépè fún yàn pẹ̀lú ẹnu tí ó fi ń gbàdúrà? Bí ó ti ń sọ̀rọ̀ lọ́wọ́, àtẹ̀ránṣẹ́ wọnú ẹ̀rọ alágbèéká rẹ̀, ó sì ṣí i láti yẹ̀ ẹ́ wò. Ẹ kú oríire o, ọkọ àìná òró sùn, ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni o. Orí ẹ̀rọ ayélujára ni mo ti rí i pé àná ti ṣègbéyàwó pẹ̀lú rẹ̀. Ṣé ó sọ fún ọ pé adìyẹ àgbébọ̀ lòun? Èmi ni mo kọ́kọ́ rà á tí mo jù ú síta nígbà tó fẹ́ sọ mí dolórí burúkú. Ṣé o mọ̀ pé ìyàwó tí a bá fẹ́ tí ò bá gbé ni, bí a bá lé síta kò burú? Ọlọ́run ò ní jẹ́ ó fìgò yọ ọ́ lójú o. Ẹ ó bára yín kalẹ̀ o. Ó dìgbà. Tájù, ọkọ àìná àná. Ọlọ́sìn ní jẹ́ ó fìgò yọ ọ́ lójú lóòótọ́. Ex-husband, ọkọ àìná àná. Bí ó ti kà á tán, ó fìdí jálẹ̀ bí ọmọ tí wọ́n gbà kàrà lọ́wọ́ rẹ̀. Kò pẹ́ ló dìde tí ó lọ bá àìná níbi tí ó wà nínú yàrá ìgbàlejò wọn. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, ta ló ń jẹ́ Tájù? Ó béèrè pẹ̀lú ìbínú. Àìná. Tájù. Èmi ò mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, dá mi lóhùn. Ta ni Tájù? Ó kégbe mọ́. Àìná, má pariwo mọ́ mi jọ̀ọ́. Kí ló dé tó ń fẹ̀ fún? Ọkọ mi àná ni. Ṣé ó tán? Ó pòṣé. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, ṣé mò ń lálàá ni àbí òótọ́? Ó béèrè pẹ̀lú ìyanu bí ó ṣe ṣubú sórí ìjókòó kan pẹ̀lú ìbànújẹ́. Bí a wí fọmọ ẹni a gbọ́, orí ọ̀kẹ́rẹ́ koko láwo. Wọ́n sọ fún mi, mi ò gbọ́ o. Mo kó sọ́wọ́. Ó sọ̀rọ̀ pẹ̀lú omi lójú. Eré parí. Ibí yìí ni ìtàn Àríjàgbá ó parí sí. Ọ̀gbẹ́ni Ọlátúnjí tí pásítọ̀ sọ̀rọ̀ fún, tó sọ fún wípé kó gbàdúrà dáadáa kí ó tó di wípé ó kẹnu ìfẹ́ sí àìná. Tó lóun ti gbàdúrà, ó ríran. Ọlọ́run fi hàn mí. Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn rẹ̀ kìlọ̀ fún wípé èyí ò tó. Ẹ rí dájú pé ẹ gbàdúrà dáadáa. That is how some people do. Tí wọ́n bá lọ sí ọ̀dọ̀ àwọn tí ń gbani nímọ̀ràn nípa ìgbéyàwó, tí wọ́n bá sọ fún wọn wípé ẹ gbàdúrà dáadáa kó tó di wípé ẹ gbé ìgbésẹ̀ yìí o, wọ́n ní àwọn ti gbọ́. Ẹ yẹ kí wọ́n kúrò lọ́dọ̀ marriage counselor yẹn tán. Tinú wọn yẹn ni wọ́n á lọ ṣe. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí a mọ̀ ni wípé ẹni tí wọ́n bá gbà ní ìyànjú, tí wọ́n gbà ní ìmọ̀ràn, tí ò bá gbọ́, tí ó bá padà lọ fẹ́ ẹni tí ò yẹ kó fẹ́, àwọn tí wọ́n gbà ní ìmọ̀ràn kọ́ ni ó bá gbé nínú ìgbéyàwó yẹn o. Ohun tí ojú rẹ̀ bá sì rí, òun ló máa fara rọ̀. Ìdí nìyí tó ṣe wípé kí ẹnikẹ́ni kó tó wọ inú ìgbéyàwó rárá, ó ní láti wá ojú Ọlọ́run tí ó dá ìgbéyàwó sílẹ̀. Ìgbéyàwó yìí ṣe idea anybody. It was planned by God. And it is only God who can run it successfully. Téèyàn bá yọ Ọlọ́run kúrò nínú ìgbésẹ̀ rẹ̀, yóò padà kábàámọ̀. Now, àìná ti wà lọ́dọ̀ Ọ̀gbẹ́ni Ọlátúnjí. Bóyá yóò padà lè jáde ni o, bóyá yóò padà máa faradà ni o, pé a ti ń gbọ́, yóò àdé wípé ó bẹ̀rẹ̀ sí ní jìyà nínú ìgbéyàwó yẹn. Mo fẹ́ gba àwọn àpọ́n àti omidan wọn ní ìmọ̀ràn. Ẹ tún wà yín ṣe. Ìwà la fi ń gbélé ọkọ o. You may think you are spiritual. Mo máa ń gbàdúrà dáadáa. Mo máa ń lọ sí church. Mo jẹ́ choir member. I am one of the workers in my church. Ìyẹn ò ní pé kò ní ìgbéyàwó tó láyọ̀ tó bá ṣiṣẹ́ lórí ìwà rẹ̀. Àwọn ìwà ìbínú, ìwà ìkánisí, àwọn ìwà ìwà jàgídíjàgan, ìwà ọ̀lẹ. Ọ̀tọ̀ ni wípé èèyàn gba Jésù. Ọ̀tọ̀ ni wípé kéèyàn wá work on your habits, your characters tí ò dáa. Tí ṣe wípé kò sẹ́ni bọ́dì tó lè faradà. Ẹlòmíì wà yóò ní bí mo ṣe rí nìyẹn, kò sẹ́ni bọ́dì tó lè change mi. Tí ò bá ti lè faradà, tí ò fẹ́ ìwà mi, kó máa lọ. Everyone has to change. If you want to have a happy home, you have to change. Ẹlòmíì wà Christian ní lóòótọ́, ṣùgbọ́n ó láhùn. Kò lè fúnyàn ní nǹkan. Ẹlòmíì sì tún wà. Wọ́n wà selfish. Onímọ̀ tara ẹni nìkan ni wọ́n. Ẹlòmíì tún wà. Wọn ò láàánú. And they are claiming to be born again. Ẹlòmíì wà tó pèrè ní Christian. In fact, ẹlòmíì ti pèrè ní pásítọ̀ àbí díkìn, díákónì. Tó ṣe wípé kíyàwó rẹ̀ síkì báyìí, kó máa kú lọ báyìí. Ẹ wọ́n pé kí ló dé? Òun tó ti lè kẹ́ra jù, kí ló wà ń bẹ̀?
dákun dìde kó lọ dáná fún mi jàre. Àwọn ìwà burúkú, ìwà ìmọ̀tara ẹni nìkan nìyẹn, ìwà ẹ̀ní àánú lójú. Kò dáa, àfi Jésù kọ́ wa bẹ́ẹ̀. Be caring, be loving. So ẹni tí tó bá fẹ́ ìgbéyàwó tó láyọ̀, tó fi lọ́kàn balẹ̀, tó múnú ẹ̀dùn, apart from pé you have given your life to Christ, ṣiṣẹ́ lórí àwọn ìwà abínibí. Àwọn míì wà environment ló ń affect wọn, àyíká, ibi tí wọ́n dàgbà sí. Bóyá ẹlòmíì bàbá rẹ̀ kì í ràn ìyá ẹ̀ lọ́wọ́. Iṣẹ́ obìnrin ni. Tàbí bó bá ṣe wípé bó ṣe jọ́kùnrin, bó bá ti fẹ́ wọnú ilé ìdáná pé ó fẹ́ ran àwọn tó ń dáná lọ́wọ́, bàbá á sọ wípé jáde, iṣẹ́ obìnrin ni. Kì í ṣe iṣẹ́ ẹ̀, kí ni ìwọ ọkùnrin wá nínú ilé ìdáná? Bẹ́ẹ̀ òun náà dàgbà. Nígbà tó sì gbéyàwó tán, ó sọ ìyàwó ẹ̀ dẹrú. Kò sí pé yóò bá fọ abọ́, kò sí pé yóò tiẹ̀ kó ràn lọ́wọ́ nínú ilé ìdáná kí wọ́n lè dáná kíákíá kó oúnjẹ ó lè yá. Wọ́n fẹ́ lọ ṣọ́ọ̀ṣì, ó ní kó oúnjẹ mi ti wà lórí tébù o, má yẹ kí oúnjẹ pẹ́ lónìí o, àgbọ́dọ̀ pẹ́ dé ṣọ́ọ̀ṣì o. Tó o bá fẹ́ pẹ́ dé ṣọ́ọ̀ṣì, ìwọ ò sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kẹjọ ṣe gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn kó lè yá. Téèyàn bá fẹ́ lọ sí church on a Sunday morning, láàárọ̀ kùtùkùtù lọ́jọ́ ìsinmi, o lè mú àwọn ọmọ, gbé àwọn ọmọ, ẹ lọ wẹ̀ fáwọn ọmọ. Gẹ́gẹ́ bí bàbá wọn, o lè wẹ̀ fáwọn ọmọ, ìyàwó ń dáná. Ìgbà tí ó fi dáná tán, àwọn ọmọ ti wẹ̀ tán, ó dáná tán, ó serve. Àwọn ọmọ ó bu oúnjẹ fún oníkálùkù, àwọn ọmọ jókòó wọn ń jẹun, òun náà bọ́ sí bathroom ìbalùwẹ̀, òun náà lọ wẹ̀. Ìgbà tẹ́ fi ṣe ẹ sá sókè, ẹ sá sódò, gbogbo ẹ̀ parí. Olùrànlọ́wọ́ òní ọkọ àti ìyàwó jẹ́ nínú ìgbéyàwó. Kì í ṣe wípé kẹ́nìkan jẹ́ ọ̀gá. I am the boss. I am the head of this home. Kẹ́nìkan wá jẹ́ gẹ́gẹ́ bí ẹrú. Ìyẹn kọ́ lọ́lọ́run dá ìgbéyàwó fún. Ọlọ́run dá ìgbéyàwó ká láyọ̀, kọ́kàn wá balẹ̀, kínú wá dùn. Ṣùgbọ́n nítorí àwọn ìwà abínibí tí ẹlòmíì gbé wọ inú ìgbéyàwó wọn kò mú ète àti ètò Ọlọ́run jáde. Ẹlòmíì wá wọ ní ìgbéyàwó tán, ó bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀. Manual for marriage is the word of God. Ká sì ṣe ìgbọ́ràn sí i, ká tẹ̀lé, ká má jọ ara wa lójú, ká má gbọ́n lójú ara wa. Ẹ ṣeun tí ẹ bá mi rin ìrìn àjò ìtàn kíkà yìí. Tí ẹ ò bá ti subscribe sórí ìkànnì yìí, ìyẹn ni wípé tí ẹ bá ti darapọ̀ mọ́ wa nípa títẹ red tó sọ wípé subscribe, tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ tẹ̀, ẹ subscribe. Tẹ́ bá wá ṣe yẹn tán, ẹ má dúró síbẹ̀ o, ẹ bọ́ sí ibi tí kinní kan wà tó ṣe aago gbọ̀ngàn báyìí, ẹ tẹ̀ òun náà. Ìyẹn ni ó sọ fún yín, tí ó notify yín wípé fọ́nrán mi mà ti dé sórí ìkànnì èdè Yorùbá Dùn Ká, lọ yẹ̀ ẹ́ wò. Ẹ ṣeun, ó dàbọ̀.